ìjàmbá ọ̀tọ̀ sẹ́ni àmọ́ ìjàmbá ọ̀tọ̀ sẹ́ni àmọ́ ẹni ojúmọ́ ó kò sọ́ra ni ìjàmbá ọ̀tọ̀ sẹ́ni àmọ́. A kú ọjọ́ mẹ́ta kan gbogbo olólùfẹ́ ètò ìwúlò ewé àtegbò káàkiri gbogbo àgbáńlá ayé. Mo máa ń tẹnumọ́ ìyá bàbá mi ní a kì í júbà fàràsínú kú níta bá ṣe lénìí ìtẹnibódọ́là bàbá tó kú tí ò tọ́jú ọmọ ń wò jáde láyé tán ó ní kí wọ́n fàgbò bọ́rí ìhùn só ṣiṣẹ́ àgbò lẹ̀ kó tó lọ kò ṣiṣẹ́ àgbò sílẹ̀ kó tó lọ o ò lè sọ iye ọ̀tá tó ní láyé o ò lè sọ rárá. Ṣùgbọ́n bẹ́nìkan bá ń pète pèrò wípé ẹja lọ ká mọ́lé kálùpa ó ní bọ́n bàbá wa ti ṣe Agbele Pota ni kí ni mo pè é Agbele Pota ìwọ lọ wá ìwọ ọkùnrin lọ wá aáyán mẹ́sàn-án ó gbọ́dọ̀ lúkálukú wọn pa ni o ó lù wọ́n pa ení ó lù pa èjì orí ẹ̀ bá ń sọnù lọ́rùn ẹ̀ kẹsẹ̀ jábọ́ ìwọ sáré pé odidi ayé kan rè ó lù pa èkejì títí tó fi pé mẹ́sàn-án. Bẹ́ẹ̀ ni kóbìnrin náà ó ṣe ọ wà lọ wá ọṣẹ dúdú ọṣẹ ìbílẹ̀ ó fi kó àwọn ayé yìí lọ́kọ̀ọ̀kan lọ́nà mẹ́sàn-án ó bẹ̀rẹ̀ wẹ́rẹ́ nú o. Ọjọ́ kìíní lọ́ba bẹ̀rẹ̀ lọ́jọ́ ajé ọjọ́ Monday ọ̀wẹ́ lọ́jọ́ ajé ọ̀wẹ́ lọ́jọ́ Ṣẹ́gun tó bá dọjọ́ Wednesday àlàrúbá òní ìwẹ̀ ó tún bẹ̀rẹ̀ Thursday Friday tó bá dijọ́ Saturday òtún níwẹ̀ ó fi Saturday àti ọjọ́ Wednesday sílẹ̀ ló fi ọṣẹ mẹ́sẹ̀ẹ̀sán tí ó pè kẹ̀kẹ́ náà ní kó lò lẹ́nì kan bá ń pète pèrò láti wá lù ẹ́ pamọ́nú ilé ó lura wọn pa ni ẹni tó lè sọ òsì wọ́n ṣe kí ni wọ́n lura wọn ni ọwọ́ kan ò ṣe é pàtẹ́wọ́ lẹ́nì kan bá gbà lérò pé ń bọ̀ wá palágbájá mọ́nú ilé ló ti rí ìṣòro kó tó délé ẹ lọ kọ́ sílẹ̀ bẹ́ẹ̀ tí ò bá yé tó bá jóbìnrin áyán méje ni ó lọ lù pa dọ́kẹ́ náà ló dẹ̀ gbọ́dọ̀ wá méjèèjì kó lù wọ́n pa orí ìwòmí rẹ̀ ìbá sọnù lọ́rùn ẹ̀ kẹsẹ̀ ò jábọ́ ìwọ sáré pé ayé kan rè mú ọṣẹ dúdú kó gún mọ́ ayé kejì tó lù pa rè mọ́ṣẹ dúdú kó gún mọ́ ọjọ́ àlàrúbá àtọjọ́ sátidé ọjọ́ ẹtì ò ní máa wẹ̀ kò jù bẹ́ẹ̀ lọ kó ṣe bẹ́ẹ̀ kó mọ́ tẹ̀tì.